agbọ́ta ṣe lọ́sẹ̀ tó kọjá. Psalm 10. Psalm 10, ọ̀pọ̀lọpọ̀ àwọn Bible scholars ni wọ́n sọ pé continuation verse 9 ni. Èmi máa ń nǹkan tẹ́mi mímọ́ bá sọ fẹ́mi lèmi máa ń fi ṣe iṣẹ́. Mo máa ń gbọ́ eléyìí táwọn scholars, àwọn tó mọ̀wé, àwọn ọ̀jọ̀gbọ́n, mo máa ń gbọ́ tiwọn náà o, but mo máa ń fi ti ẹ̀mí mímọ́, mo máa ń fi ṣe priority. So ní Psalm 10, kí ló dé tí David fi bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀sùn? Ó fẹ̀sùn kan Ọlọ́run ní verse 1, láti verse 1 lọ straight David ti bẹ̀, which is quite unlike David. So la ṣe mọ̀ pé psalm eléyìí psalm lamentation ni, David ń lament ni, kò kí n ṣe pé òun ṣe psalm tó fi ń gbé Ọlọ́run ga. David ń lament ni, lamentation gidi, ìkérora. Ṣé òun ló ń pè lamentation? Òun ni David òun ló wà fún ní Psalm 10 yìí. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀sùn, láti fi ẹ̀sùn kan Ọlọ́run ní pé Olúwa kí ló dé? Níbo lójú rẹ wà? David ò jà fún ara ẹ̀ nìkan ní Psalm 10 o. Fún gbogbo àwọn tí àwọn tó ń rò pé wọ́n lágbára, tí wọ́n ń fìyà jẹ àwọn ìkà ènìyàn, àwọn ènìyàn búburú, pé Olúwa ẹ̀dẹ̀ ń wò wọ́n, ẹ̀ ń wo àwọn èèyàn yìí tó dẹ̀ ń ṣe gbogbo nǹkan yìí, Olúwa pé níbo lójú rẹ wà Ọlọ́run? Kí ló dé tó jìnnà sáwọn èèyàn? Ṣé rí, Martha sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Tá bá rántí pé nígbà tí Lásárù tó sick, Martha wọ́n ọ̀rẹ́ Jésù Kristi lòun àti àbúrò ẹ̀. So Martha ránṣẹ́ sí Jésù Kristi wípé Olúwa, Lásárù ẹni tó fẹ́ràn ó ń ṣàìsàn lọ́wọ́, pé Jésù wá kó wá mú Lásárù lára dá. Jésù kúkú wá, but Jésù ó mọ̀ pé Lásárù ṣàìsàn. So Jésù ò wá. Nígbà tí Jésù máa fi dé, Lásárù ti kú. Níṣẹ́ ni Martha sọ fún Jésù Kristi, John chapter 11 verse 21, Johanu orí 11 ẹsẹ̀ 21. Níṣẹ́ ni Martha sọ fún Jésù wípé Olúwa, ìbá ṣe pé ìwọ ti wà níhìn, arákùnrin ni ìbá ti kú. Ká ló ti wá ní Jésù, arákùnrin yìí kò ní kú. Nígbà tí ó ń ṣàìsàn, àárí ọ. I mean, you were just far away. Ó wà níbi tó jìnnà sí wa. A nígbàgbọ́, a mọ̀ pé tó bá wá wípé ó máa lè mú lára dá, but àárí ọ, ó kàn fi Lásárù sílẹ̀ títí tó fi kú. You know? So irú situation tí Martha wà kó tó di pé Jésù Kristi dé, nínú rẹ̀ ni David wà ń bí tó fi ń béèrè wípé Olúwa, níbo lójú rẹ wà? Kí ló dé tó jìnnà sí àwọn ìkà ènìyàn? Nǹkan tí mo ṣe like Psalm ni irú kan tí David máa ń sọ. David máa ń rí bí nǹkan ṣe rí, bẹ́ẹ̀ David ṣe máa ń sọ. Bó ṣe rí lára David ló ṣe ń sọ. Gbogbo wa bóyá ará wọn kan la máa ti béèrè lọ́wọ́ Ọlọ́run náà lóòótọ́ wípé Olúwa, lásìkò tí nǹkan yìí ń ṣẹlẹ̀, nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀, Olúwa kí ló dé tó intervene? Kí ló dé tẹ́ ẹ wá ṣiṣẹ́ ìyanu? Kí ló dé Olúwa? Gbogbo ìgbà tí Joseph fi ń jẹ̀yà, táwọn ẹ̀gbọ́n Joseph kan ta Joseph sóko ẹrú, tó dé ìlú tó tún lọ tà sí, tó tún lọ mú sẹ́wọ̀n, tó tún wà nínú ẹ̀wọ̀n, tó tún parọ́ mọ́, tíyàwó ọ̀gá ẹ̀ tún ní pé kó wá bá òun láṣepọ̀, tí ọmọ ọlọ́mọ tún sọ pé àmì ìlẹ̀ṣẹ̀ sọ Ọlọ́run, tó tún lọ sẹ́wọ̀n. You see, gbogbo ẹ̀, Olúwa ń bo lójú rẹ̀ wà. Ó yẹ kí Joseph bi Ọlọ́run wípé Olúwa, níbo lójú rẹ̀ wà? Níbo lójú rẹ̀ wà? So gbogbo wa at one time or the other la máa ti béèrè irú ìbéèrè tí Dávidi tó ń béèrè ní Psalm 10. Ó ń kédàrò, if that's the right Yorùbá word, ìwà búburú àwọn ènìyàn àti àbájáde iṣẹ́ wọn, nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú iṣẹ́ ibi táwọn èèyàn ń ṣe. Nítorí wọ́n ń fìyà jẹ àwọn tí ò lénìyàn, wọ́n ń fìyà jẹ àwọn opó, wọ́n ń fìyà jẹ àwọn tí ò ní nǹkan kan. Olúwa, ìwọ sì ni agbára wọn, ìwọ làwọn èèyàn yìí gbẹ́kẹ̀lé, ìwọ ló ṣèlérí pé ò ní fi wá sílẹ̀. Kí ló wá dé tẹ wá jìnnà sáwọn èèyàn yìí? So David ń lament ni. Ṣé number one mo fẹ́ sọ fún wa wípé ṣé rí àìgbàgbọ́
ni the first thing ohun kìíní tó máa ń jẹ́ ká rò pé Ọlọ́run jìnnà o. Ẹ jẹ́ kí n láǹdì o, ẹ̀mí mi máa fi yé wa. Ṣé rí àìgbàgbọ́ ló máa jẹ́ ká rò pé níbo lolúwa wà? Olúwa jìnnà, Olúwa ojú rẹ̀ dà, Olúwa kí ló dé? Ò dẹ̀ dìde Olúwa. Tá bá gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí, tá sì mọ Ọlọ́run yìí dáadáa, a mọ̀ pé Ọlọ́run ò kúrò níbi tó wà o. Ọlọ́run ò lè lọ bí kankan, kò yípo àìlè yí padà lọ́rùn àbí kò ń yípo padà. Ibi tọ́lọ́run wà, níbẹ̀ lọ́lọ́run wà. Nígbà tí gbogbo eré ń ṣẹlẹ̀, ibi tó wà níbẹ̀ náà ló wà. The only thing tó lè mú Ọlọ́run kúrò níbi tó wà ní ẹ̀ṣẹ̀. Tó bá ti di pé a wà nínú ẹ̀ṣẹ̀, kò ní fi ṣe bá ṣe lè pe Ọlọ́run tó, nítorí pé Ọlọ́run ò lè stand ẹ̀ṣẹ̀. A rí pé Jésù Kristi tó jẹ́ ọmọ Ọlọ́run fún rẹ̀ gan, nígbà tó kó gbogbo ẹ̀ṣẹ̀ ayé tó gbé lórí igi àgbélébùú, kò rí Ọlọ́run. Ó ń fún ẹ láti sọ ní Matthew 27:46. Matthew 27:46. Ó sọ pé Olúwa, èyí ṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀? Kò kí ṣe pé Ọlọ́run kọ̀ sílẹ̀, bọ̀ torí pé Ọlọ́run ò lè wo ẹ̀ṣẹ̀. Ọlọ́run ò lè wo ẹ̀ṣẹ̀. Olúṣe sọ fún wa ní Isaiah 59:1-2. Isaiah 59:1-2 wípé kíyèsí ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí a kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedéédé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín òun ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Olúwa máa gbọ́ àwa lórúkọ Jésù. So tí ẹ̀ṣẹ̀ bá wà nìkan la lè sọ pé Olúwa ò fetí síyàn. Bó tó bá ti jẹ́ pé kò sí ẹ̀ṣẹ̀, àìgbàgbọ́ nìkan ni. Ẹ jẹ́ ká gbàgbọ́ pé ìlérí Ọlọ́run òótọ́ ni. Ó sọ fún wa Psalm 46:1-3. A lè kọ sílẹ̀ ká lọ kà ń lé Psalm 46:1-3. Ó sọ fún wa pé Ọlọ́run lé ààbò wa, òun ni agbára wa lọ́wọ́lọ́wọ́, ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Olúwa ò kì í fi ọmọ rẹ̀ sílẹ̀ nígbà ìpọ́njú o. God is a good God. Olúwa ò kì í fi ọmọ rẹ̀ sílẹ̀. Ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú òní Ọlọ́run wa. So verse 2 sọ pé nítorí náà lé àwa kì yóò bẹ̀rù, bí a tilẹ̀ ṣí ayé nídìí, tí a sì ṣí àwọn òkè ńlá nípò, tán ṣí lọ sínú òkun, máa wò ó ni. Nítorí pé ẹni tó ṣèlérí is faithful. Ọlọ́run ò kì í fi ọmọ tirẹ̀, kò kì í fi sílẹ̀. Ẹ jẹ́ kí a mọ̀ yẹn wípé kò ní fi ṣe nǹkan tá à ń go through tó dàbẹ̀ ni pé Ọlọ́run ò gbọ́. Ọlọ́run gbọ́, Ọlọ́run rí, Ọlọ́run ò kúrò níbi tó wà. He's still God. He's still God. Ó ní David ṣe sọ fún wa Psalm 9:10. David yìí náà ló sọ last week ó ta ṣe. Ó ní àwọn tí ó sì mọ orúkọ rẹ̀, wọn ò gbẹ́kẹ̀lé ọ. Nítorí ìwọ Olúwa kò kí ń kọ̀ wọ́n tí ń ṣe àfẹ́rí rẹ̀ sílẹ̀. Olúwa ò kì í ṣe tó ń ṣe àfẹ́rí rẹ̀ sílẹ̀. So àìgbàgbọ́ ìkan number one thing tó máa ń jẹ́ ká rò pé Olúwa jìnnà, Olúwa jìnnà, Olúwa jìnnà, Olúwa jìnnà. It's okay, feeling ni bá ṣe ìtara àbí báwo ni Yorùbá ẹ̀ bó ṣe rí lára wa òun la ṣe ń sọ. Ọlọ́run sì understand. Ṣùgbọ́n tá bá sọ gbogbo bó ṣe rí lára wa tán, ẹ jẹ́ ká rántí ìgbàgbọ́. Ẹ jẹ́ ká rántí ìgbàgbọ́ pé aláti nígbàgbọ́ nínú Ọlọ́run èyí tó ṣe ìlérí. Bishop Oyedepo sọ pé complain ó ló máa ń complicate matter ni. Mi ò Yorùbá ká máa complain ó máa ń dí ojú ọ̀rọ̀, ó máa ń bà nǹkan jẹ́. Tó bá lè bá mi mọ ó máa ń complicate nǹkan ni. Ó máa tún jẹ́ pé ó máa ń dí ojú ọ̀rọ̀, ó máa jẹ́ kí nǹkan le ni. Nígbà tá bá fi 1 hour tá fi complain nǹkan tó ń ṣe wá, tá a dẹ̀ lè fi àkókò náà ká fi lọ síwájú Ọlọ́run. So ẹjọ́ it's okay to me sọ pé ká má complain o. It's okay. David complain bí David ṣe feel bó ṣe rí lára David, torí àwọn èèyàn tó ń rí ìyà tó ń jẹ wọ́n òun ló jẹ́ kí David sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀. But David ò lẹ́yìn tó sọ gbogbo ọ̀rọ̀ yẹn tán, nígbà tó máa fi débì kan David yí padà, ó yóò padà, ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ gbàgbọ́. Ó
ó rántí pé mi lè máa sọ̀rọ̀ bí àwọn èèyàn búburú, mo láti máa sọ̀rọ̀ bí onígbàgbọ́. Dáfídì yí padà, ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí onígbàgbọ́. Bàtà bá ń kà á máa rí. So ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká gbàgbọ́ nínú Ọlọ́run. Ṣé rí, Ọlọ́run ò kì í fi ọmọ rẹ̀ sílẹ̀. Ó lè dàbí ẹni pé ọ̀tá ń win. Ọ̀tá ò lè win, kò possible. Kò sẹ́ni tó bọ́ Ọlọ́run jà tó win rí. Bọ̀ lójú wa ó lè dàbí ẹni pé ọ̀tá ń win. Ṣùgbọ́n kò sí, ọ̀tá ò lè win o. Ọ̀tá ò lè win. Àfi tí ò bá ní Ọlọ́run nìkan, ọ̀tá ò lè win. Bó tilẹ̀ jẹ́ pé nígbà mìíràn àwọn kankan máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ọpọlọ àwa èèyàn ó kéré láti mọ ìdí tọ́lọ́run ṣe allow irú nǹkan bẹ́ẹ̀ láti ṣẹlẹ̀. Tírú ẹ̀ bá ṣẹlẹ̀ tí kò yí ẹnikẹ́ni, God is God. Ọlọ́run á máa jẹ́. Gbogbo nǹkan kọ́ ló lè fi yé wa. But yàtọ̀ sí irú àwọn yẹn, it doesn't matter what we are going through. Ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé ìwà Ọlọ́run yìí ni wípé ẹ tó bá ti ń ṣe àfẹ́rí ẹ̀ kò kì í fi sílẹ̀. Ìwà Ọlọ́run yìí ni pé kò kì í jẹ́ kójú ti ọmọ tirẹ̀. Ìwà Ọlọ́run yìí ni pé ìrànlọ́wọ́ wa ni nígbà ìpọ́njú. Ẹ jẹ́ ká máa rántí. Àti pé nígbà mìíràn á jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ fún ògo rẹ̀, just for his glory. Irú ti Lazarus, a rí pé lẹ́yìn ìgbà tó dé tí ó fi ní pé ó yá ẹ gbé òkúta kúrò níbi tẹ́ sísí. Nígbà tí Lazarus jáde, tẹ́ bá lọ ka verse 25 chapter tí mo fún yín yẹn, gbogbo àwọn Júù tán gbàgbọ́ tẹ́lẹ̀, nígbà tí wọ́n rí iṣẹ́ ìyanu èyí tí Jésù ṣe láti pé ó jí Lazarus dìde kúrò ní òkú, gbogbo wọn ni wọ́n gba Jésù gbọ́. So Jésù ń ṣe fún ògo rẹ̀ ni, láti lè fi ògo ara rẹ̀ láti lè fi hàn. Nínú ayé Joseph at the end of the day, Olúwa fi ògo ara rẹ̀, Olúwa sì fi hàn. So ẹ jẹ́ ká nígbàgbọ́, ká mọ́kàn gbé ara wa lọ́kàn sókè púpọ̀ jù, ká mọ̀ wípé Ọlọ́run yìí, Ọlọ́run dáradára ni. So kí ló ń ta lè ṣe nígbà tí irú kan bí eléyìí bá ṣẹlẹ̀, tó dàbí ẹni pé àwọn èèyàn burúkú yìí, pé dàbí ẹni pé wọ́n ń ṣẹ́gun? Ohun àkọ́kọ́ tá máa ṣe ní pé ká gba àdúrà. Nítorí a máa sọ pé bí mo tẹ̀ ṣe wà yìí sí mi lè gba àdúrà. Sátánì ló jẹ́ kéèyàn sọ bẹ́ẹ̀ o. Sátánì ni. Nítorí àdúrà yìí nìkan ni o. Lásìkò náà gan-an la máa gba àdúrà. Bó jẹ́ ká wáyàn kan ta nígbàgbọ́ inú ẹ̀ tó jẹ́ ọmọ Ọlọ́run, ó yá ẹ jẹ́ ká jọ gba àdúrà. It's the time to pray o. Àdúrà àtọkàn wa ni o. Àdúrà ìgbàgbọ́. Ká ké pe Ọlọ́run, ká ké pe ogun ọ̀run kí wọ́n dìde fún ìrànwọ́. Lord, I need help. I need help. Ká pariwo. Ọmọ tó bá sọ pé kán gbé òun tó bá napá, òun ni wọ́n mọ̀ ń gbé. Ká rántí obìnrin tí Jésù fi ṣe àpèjúwe ní Luke chapter 18. Luke chapter 18. Obìnrin tó lọ ń bá onídàájọ́. Tílẹ̀ bá ti máa ti jí lọ lé iwájú ilé onídàájọ́ yẹn. Onídàájọ́ yìí, gbẹ̀san mi lára àwọn ọ̀tá mi, gbẹ̀san lára àwọn ọ̀tá mi, gbẹ̀san mi lára àwọn ọ̀tá mi. Nígbà tó fi sún onídàájọ́ yìí kò bẹ̀rù Ọlọ́run, kò sì bẹ̀rù èèyàn. Ṣùgbọ́n nígbà tó di pé wàhálà obìnrin yìí ti pọ̀jù fún, ó ní wò kí jẹ́ kóbìnrin yìí kí ṣáà nǹkan tó fẹ́ kí n ṣe fún kó má bàa dá mi lágara. Mélòó wá ní onídàájọ́ ayé fún rẹ̀ gangan tó dá wa. So if only we can cry to our God, a ní bàbá tó máa gbèjà wa. Ká má kàn sọ pé Ọlọ́run mọ̀ kan tí mò ń go through, kí lọ́lọ́run ṣe lákòókò náà. No, don't take offense in God. Nǹkan tí John the Baptist ṣe nìyẹn tó fi kó bá. Don't take offense. Ẹ má take offense inú Ọlọ́run. You cry to God. Nǹkan tẹ́mi ṣe lèmi ń sọ. I cry to God. Olúwa, gbogbo nǹkan lẹ lágbára lé lórí. Cry to God. Ìkọ̀ ìkejì tá lè ṣe náà ni pé turn to God instead of grumbling and complaining. Ẹ yí padà sọ Ọlọ́run. Ẹ má wá ràn lọ́wọ́ lọ síbi tí kò sí ràn lọ́wọ́. Níbi tí wọ́n á tún ti complicate, tí wọ́n á tún ti jẹ́ kí ìkankan lẹ wá lọ síbẹ̀, wọ́n á tún add méjì mọ́. Wọ́n á tún fi méjì sí. Ẹ má lọ bẹ̀. Ẹ yí ojú yín sọ́lọ́run. Olúwa nìkan ló lágbára láti ṣẹ́gun. Ó nìkan ló lè gbẹ̀san fún wa o. Ó nìkan ni. Ìkẹta, ká gbẹ́kẹ̀lé Jésù. Ó nìkan lọ́ba tó lè gbani o. Gbẹ́kẹ̀lé. Béèrè fún divine intervention, ìrànlọ́wọ́ àtòkè ọ̀run wá. Tẹ́ bá fẹ́ k'Olúwa tètè dìde, Olúwa dìde. You can praise your way. Ẹ lè yìn Ọlọ́run. Hot praise.
heartfelt praise láti ọlọ́sẹ̀ tó kọjá. Kẹ́yin Ọlọ́run lóru, képe Ọlọ́run, Olúwa á dìde. Ẹ lè gbé ẹbọ ọpẹ́ sacrifice irú eléyìí tí Solomon ń ṣe. Solomon gbé ẹbọ ọpẹ́. Ẹ rí pé lóru ọjọ́ náà Olúwa dé Solomon lálejò. God is too faithful to fail. Ẹ jọ̀ọ́, God is too faithful to fail. Ẹ jẹ́ ká ka Psalm 10. Psalm 10, mo sọ fún wa pé Psalm lamentation ni. David bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀sùn, accusation ló fi bẹ̀rẹ̀. Àdúrà yìí sì wà fún àdúrà fún ìrànlọ́wọ́ níwájú Ọlọ́run fún gbogbo ẹni tí àwọn ayé ní lára. Ẹni tó bá mọ̀ pé òun ní wàhálà, òun ní gbogbo ẹ̀jẹ̀ ti sún òun, irú àdúrà tó nígbàgbọ́ lè gbà, òun ló wà ní Psalm 10. But ẹ má jẹ́ ká take offense nínú Ọlọ́run. Ẹ má jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní accuse Ọlọ́run, Olúwa ń bo lójú rẹ̀ wà, Olúwa kí ló ń ṣe? No, he's the Almighty God. So David bẹ̀rẹ̀ pẹ̀lú pé èṣe tí ìwọ fi dúró ní òkèèrè rere Olúwa. Ìwọ lolúwa, ìwọ ló lágbára lórí ohun gbogbo. Ìwọ ló lè ràn gbogbo àwọn èèyàn yìí lọ́wọ́. Nǹkan tí David ń try àti sọ nìyẹn. Èṣe tí ìwọ fi ara pamọ́ nígbà ìpọ́njú. Ojú ń pọ́n àwọn èèyàn yìí. Àwọn èèyàn ń fìyà jẹ wọ́n, àwọn tó lágbára jù wọ́n máa ń fìyà jẹ wọ́n Olúwa. Kí ló wá dé tó fara pamọ́? Psalm 22 verse 1. Psalm 22 verse 1. Ó sọ pé Ọlọ́run mi, èṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀, tí ìwọ sì jìnnà sí ìgbàlà mi àti sí ohùn igbe mi. David náà ló ń sọ bẹ́ẹ̀. Pé Olúwa, irú nǹkan tó ń sọ ní verse 1 Psalm 10 náà ló ń sọ níbẹ̀ pé Olúwa, kí ló dé? Níbo lójú rẹ wà? Kí ló dé tó jìnnà? Àkókò tí mo ní nínú ìgbàlà lélẹ́yìí Olúwa. Kí ni Jésù Kristi sọ fún wa? Matthew 28 verse 20. Matthew 28 verse 20. Jésù Kristi sọ pé èmi wà pẹ̀lú yín ní gbogbo ìgbà títí dópin ayé, mi ò fi yín sílẹ̀. As long as tó o bá ti fẹ̀ṣẹ̀ ṣeré, mi ò lè fi ọ́ sílẹ̀. Tó sì ti gbà mí lólúwa àti olùgbàlà rẹ. Olúwa ò fi wá sílẹ̀. Ìṣòro lè jẹ́ kó dàbẹ́ ní pé kò sọ Ọlọ́run bẹ̀, but Ọlọ́run wà ń bẹ̀, Ọlọ́run ò lọ bì kankan. So verse 2, ó ní nínú ìgbéraga, ẹ máa wá rí character ìwà àwọn onígbéraga, ìwà àwọn ìka ènìyàn. Àwọn tí David ń pè ní ìka ènìyàn, àwọn tó jẹ́ pé wà ń lé Ọlọ́run, wọ́n wà ń ta o, but àwọn tí David really ń focus sí ni àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ ń pa Ọlọ́run o, ṣùgbọ́n wọ́n dẹ̀ máa sọ nínú ọkàn wọn pé kò sọ Ọlọ́run. Iṣẹ́ ibi tó wà lọ́wọ́ wọn ó burú ju àwọn tí ò tiẹ̀ mọ Ọlọ́run tó wà ń ta. Iṣẹ́ burúkú ni wọ́n ń ṣe, tí wọ́n ń fìyà jẹ àwọn tí wọ́n sọ pé wọ́n lágbára jù. Kò dẹ̀ síbi tó wà o, kò síbi tó wà. Wọ́n á lọ gba agbára burúkú láti wá máa ṣe èèyàn kan sọ̀rọ̀ sí mi, mo fẹ́ discipline, mo fẹ́ kọ́ lọ́gbọ́n, ó dẹ̀ ń lọ church, ẹjọ́ ń lọ church ni o. Ìwọ gángan ló fa wàhálà ayé ẹni náà. Irú èèyàn bẹ́ẹ̀ ní Bible ni David sọ pé èèyàn búburú, ìka ènìyàn tó ń sọ pé Ọlọ́run ò rí òun, pé nǹkan tóun ṣe Ọlọ́run ò kúkú rí, kò síbi tán wà. So mo fẹ́ ká mọ̀ àwọn tí David ń pè ní the wicked wà ń ta o. Àwọn tó burú jáì tán sọ pé kò sọ Ọlọ́run kankan ń bì kankan, but àwọn tó tiẹ̀ sọ pé tọ́mọ̀ ìpọ́ Ọlọ́run wà, tó sì dára mọ́ ọmọ Ọlọ́run nínú ìjọ, tó jẹ́ pé iṣẹ́ ibi ogun ìjọ gan ó fẹ́ lè ju ogun ìta lọ. Àwọn ló ń fa gbogbo wàhálà nínú ìjọ. Àwọn gangan David bá sọ̀rọ̀ pé àwọn gangan ló ń pè ní wicked. Àwọn tó ń ṣèfẹ́ Ọlọ́run. Kí ni Ọlọ́run ò kúkú rí mi. Ó ń tọ́ra ẹni. Kò sí nǹkan tọ́lọ́run ò rí. Ẹni tó dá ojú, kí ni ò rí? Ẹni tó dá etí, kí ni ò gbọ́? So David sọ pé ìgbéraga number 1, problem wọn, character wọn, ìwà wọn, ó ní David fún wa ń profile àwọn tá à ń pè ní wicked. Pé nǹkan tẹ́ máa kọ́kọ́ fi mọ̀ wọ́n ni pé wọ́n níwà ìgbéraga burúkú. Ìwà ìgbéraga náà ló máa ń jẹ́ ká sọ pé mo fẹ́ dì pẹ̀lẹ́ ni yìí, pásọ̀ yìí sọ̀rọ̀ sí mi, ká ní máa fi hàn pé kò dá nǹkan kan mọ̀, ó dẹ̀ fi hàn lóòótọ́, ìránṣẹ́ Ọlọ́run ó fi hàn torí pé orúkọ lágbára. Ìgbéraga ni. Èmi ni sísà ìsọ báyìí sí èmi ló kí tó wò bẹ́ẹ̀ yẹn. Mo fẹ́ fi hàn pé ìgbéraga ni. Ìgbéraga. Mínísítà yìí,
tó bá ti ń mínísítà òun àwọn èèyàn láìkì kí ló ń jẹ́ bẹ́ẹ̀ irọ́ kò gbọ́dọ̀ ṣáàyìn jù mí lọ bí o lọ bá pásítọ̀ lọ parọ́ mọ́ o lọ ọ̀nà tó ṣàfẹ́ fi o ṣáà méṣọ̀ kó fà bọ́lẹ̀ sódà kò ní lè ṣe ọlọ́run mọ́ sódà tí wọ́n nìkan ni wọ́n á máa gbóhùn ẹ̀ ń bẹ̀ ìka ènìyàn ìdè David pé irú èèyàn bẹ́ẹ̀ pé so ìgbéraga ló dẹ̀ máa ń jẹ́ kán ṣe bẹ́ẹ̀ ìgbéraga yìí ni wàhálà ó ní nínú ìgbéraga ní ènìyàn búburú ń ṣe inúnibíni sí àwọn tálákà ìyẹn àwọn tó lágbára jù ló ń jẹ́ tálákà ó ti lágbára kékeré kan tí wọ́n fún un so ó dẹ̀ mọ̀ pé ní yìí kò lágbára kankan ju agbára ọlọ́run ni so kọ́lọ́run tó dá lóhùn jẹ́ kí sáré ṣe tèmi ìgbéraga ògangan ni wàhálà wọn nínú ìgbéraga èèyàn búburú ń ṣe inúnibíni sí àwọn tálákà nínú àrékérekè tí wọ́n ń rò ní kí a ti mú wọn àrékérekè ibi èyí tí wọ́n ń rò àrékérekè náà òun ni wọ́n máa ti mú wọn lórúkọ Jésù ó ní àwọn fúnra wọn gan àrékérekè yẹn máa kó bá wọn ni ọgbọ́n mo máa yí nìke mo máa yí ní padà sí báwọn ọ̀nà kan lọ́mọ èmi mọ ọ̀nà méjì inú ọ̀nà méjì yẹn náà gangan nìdájọ́ á ti dé bá ọ. So verse 3 ó ní nítorí ènìyàn búburú ó ń ṣògo ìfẹ́ ọkàn rẹ̀ tọkàn wọn ni wọ́n fẹ́ ṣe wọn ò fẹ́ ṣe ti wíìlì ọlọ́run wọn ò fẹ́ ṣèfẹ́ ọlọ́run láti mọ̀ pé láti inú ọkàn ni gbogbo nǹkan ti máa ń bẹ̀rẹ̀ wọ́n ti mọ̀ nínú ọkàn wọn pé mínísítà yìí máa dì pẹ̀lú ẹ̀ ẹni yìí máa dì pẹ̀lú ẹ̀ láti inú ọkàn wọn wọ́n á máa bómi sí wọ́n á máa bómi sí wọ́n á máa bómi sí àwọn tó tẹ̀ ń ṣojú kòkòrò tó ń ṣeṣẹ́ ibi wọ́n á máa gbèsè ẹ̀yìn wọn it's alright you are free ìwọ ò sí nínú ìwé mi ìwọ free ní tiẹ̀ àwọn tí mo fẹ́ dì pẹ̀lú mo mọ̀ wọ́n nítorí ènìyàn búburú ṣògo ìfẹ́ ọkàn rẹ̀ wọn gangan ni wọ́n fẹ́ ṣe wọ́n á máa súre fún olójú kòkòrò no problem you can be greedy kò sí problem máa ṣe lọ kò sí kankan tó máa gbé ẹ ṣe wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n fi ń kẹ́gàn ọlọ́run ni wọ́n ń kẹ́gàn pé kò sí kankan tó ọlọ́run máa ṣe ìtinú mi ni mo máa ṣe wíìlì mi ni they can say what they like ṣùgbọ́n preach ní ká máa preach tinú mi gangan ni mo máa ṣe ẹ tó bá sì ti ń ṣe tinú ẹ̀ kí ló máa ń ṣe máa ń kó bá ní so nǹkan tí David sọ fún wa pé irú kárátà irú ìwà àwọn èèyàn búburú ìta máa rí ta máa fi mọ̀ pé àwọn èèyàn búburú ìka ènìyàn àwọn leléyìí ní verse 4 ó ní èèyàn búburú nípa ìgbéraga ojú rẹ̀ ìgbéraga ojú yìí náà ni ìgbéraga wàhálà yìí wọ́n ní wọn ò fẹ́ ṣe àfẹ́rí ọlọ́run pé kí ṣáà wà ń bẹ̀ ṣèbí kí ṣáà tí wọ́n mọ̀ mí mo wà lára wọn tá bá sọ pé à ń bèrè Christian lèmi náà ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí ọlọ́run kò sí ìrònú ọlọ́run nínú wọn o nǹkan tó fẹ́ wá ṣe níbẹ̀ lọ́n wá ṣe bọ̀ wọ́n á máa jórúkọ kìrìsìtẹ́nì kẹ́ tó bèrè àwọn ló bá sọ pé àwọn gan àwọn kọ́ chọ́ọ̀chì àwọn làwọn kọ́ chọ́ọ̀chì kan fún Redeem wọ́n kọ́ kan fún Oyèdépò wọ́n kọ́ kan but ìrònú ọlọ́run kò sí nínú ọkàn wọn rárá ìgbéraga ojú wọn òní ò jẹ́ kán ṣe àfẹ́rí ọlọ́run wọn ò fẹ́ àfẹ́rí ọlọ́run tẹ bá sọ nǹkan tí ò tẹ́ wọn lọ́rùn wàhálà ni ojú wọn máa le ni nígbà tẹ bá ń tíìchì wọ́n fẹ́ kẹ́ wò wọ́n kẹ́ má sọ̀rọ̀ lóbi tó máa dùn wọ́n wọn ò fẹ́ kẹ́ sọ ọ̀rọ̀ ọlọ́run bó ṣe wà wọ́n fẹ́ kẹ́ please àwọn kẹ́ sọ bó ṣe máa tẹ́ àwọn lọ́rùn tí pásọ̀ bá pray sermon tí ò tẹ́ wọn lọ́rùn wàhálà ni so mo fẹ́ ká wo àwọn tí ìka ènìyàn ilé ọlọ́run àwọn tí táwà ń bẹ̀ a máa sọ̀rọ̀ ń pa wọn bọ̀ tí ilé ọlọ́run tájọ́ ń lọ ilé ọlọ́run yìí tájọ́ rò pájọ́ ń sin ọlọ́run ká wò wọ́n tó ní Dávídì sọ wípé àwọn yìí gangan àwọn yẹn gangan ni oníwàhálà kò sí ìrònú ọlọ́run kò sí nínú wọn rárá kò sí so ìgbéraga yìí dẹ̀ rèé kò jẹ́ kán ríran wọ́n rò pé wọ́n ríran ni o wọ́n rí nǹkan kan wọ́n rò pé kò sọ pé ọlọ́run ò sí ìgbà tó bá di ìgbà ọjọ́ ìdájọ́ ẹ̀ mọ̀ pé ọlọ́run wà olúwa kúrò níbi tó wà verse 5 ọ̀nà rẹ̀ ń lọ síwájú nígbà gbogbo ṣé mọ̀ pé àwọn oníṣẹ́ ibi yìí nígbà mìíràn wọ́n máa ń prosper gbogbo nǹkan tó bá ń ṣe kìrìsìtẹ́nì míì àwọ̀ wọn gan á sọ pé àwọn tó tiẹ̀ dẹ̀ gba ọlọ́run yìí gan ọmọ wọn ń marry ọmọ wọn ń lọ school wọ́n lọ́kọ kìrìsìtẹ́nì àtúmọ̀ envy aláìgbàgbọ́ àwọn alárekereke àtúmọ̀ envy wọn so Dávídì sọ pé àwọn tó ń ṣeṣẹ́ ibi Olúwa ó yẹ kẹ́ pa wọ́n lẹ́lẹ́ẹ̀kan náà ni kò yẹ kẹ́ fún wọn lórí ọ̀fẹ́ rárá nítorí nǹkan tó ń ṣe ó tún lọ síwájú wọ́n ń prosper
pé ìdájọ́ Ọlọ́run ó jìnnà réré kúrò ní ojú wọn. Wọ́n ti rò pé kò sí ìdájọ́ Ọlọ́run, pé kò tiẹ̀ tó ṣẹlẹ̀ ó máa pẹ́. Ọlọ́run máa ń ní sùúrù. Ọlọ́run máa ń ní sùúrù lóòótọ́. Ṣùgbọ́n ọjọ́ tọ́lọ́run bá dìde rẹ̀rẹ̀ á rù. So bó ṣe máa ń ronú nìyẹn wípé ìdájọ́ rẹ̀ jìnnà réré kúrò lójú wọn jàre, kò tí kọ́lọ́run tó ṣèdájọ́ ìyẹn máa pẹ́. Gbogbo àwọn ọ̀tá rẹ̀ ni ó ń fẹ́ sí, yẹ ní pé gbogbo àwọn alátakò rẹ̀ kò kà wọ́n sí. Bẹ́ẹ̀ tí ẹ ń sọ fún wọn wípé báyìí ni báyìí ni, kí ló mọ̀, what do you know? Ẹ̀yin ṣáà máa ka Bible tiyín àwa la mọ̀ nǹkan tá à ń ṣe. Ọjọ́ ìdájọ́ ń bọ̀, ọjọ́ ìdájọ́ ń bọ̀. Jeremiah 5:26 ó sọ̀rọ̀ ń pa ẹ̀. Prophet Jeremiah chapter 5 verse 26 ó sọ wípé nítorí láàrin ènìyàn mi ni a rí ènìyàn ìkà, wọ́n ń wò káàkiri, wọ́n máa ń bá ní o bíi bíbá ẹni tí bí ẹni tí ń dẹ ẹyẹ. Ṣé mọ̀ pé ẹni tó bá ń dẹ ẹyẹ máa hide síbì kan, kò ní fẹ́ kẹ́ ẹyẹ rí ohunkóhun lè mú. Wọ́n á wá dẹ okùn sílẹ̀, wọ́n á wá jẹ́ kí èèyàn, wọ́n á jẹ́ kó kó sínú okùn yẹn. Pé bó ṣe máa ń ṣe nìyẹn o. Jeremiah ló sọ bẹ́ẹ̀ pé láàrin àwọn ènìyàn Ọlọ́run ni o, láàrin àwọn ènìyàn mi ni a ti rí àwọn ènìyàn ìkà wọ̀nyí. Wọ́n á wò káàkiri pé kò sẹ́ni tó rí mi, wọn ò mọ̀. Mo kúkú bá wọn ṣe báyìí, mo kúkú ṣe mo ṣe gbogbo ẹ̀, kò sẹ́ni tó mọ̀. Wọ́n á wá bá síbì kan, wọ́n á wá dẹ okùn sílẹ̀ fẹ́ tó máa kó sí. Ẹ tó bá dẹ okùn sílẹ̀ fún ara ẹ̀ ló máa kó sí lórúkọ Jésù. So verse 7, ṣé mọ̀ fake security, false security tí wọ́n máa ń tán ní síra wọn nìyẹn o. False security rò pé àwọn wà secure, àwọn wà secure, kò sí nǹkan kan. Wọ́n ti wí lọ́kàn wọn pé a kì yóò ṣí mi nípò. Verse 6, kò sẹ́ni tó máa ṣí àwọn nípò. Láti ìrandíran èmi kì yóò sí nínú ìpọ́njú, pé kò sí ìpọ́njú kankan fáwọn, kò sí nǹkan kan. Ọjọ́ ìdájọ́, ọjọ́ ẹ̀rù, ọjọ́ ìdájọ́, ọjọ́ ẹ̀rù. Sátánì mà ló ń fi yín lọ́kàn balẹ̀ pé kò sí nǹkan kan. Onídàájọ́ mà lọ́lọ́run, Olúwa sì ṣèdájọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Verse 7 ó ń continue pẹ̀lú kárátà ìwà àwọn ìka ènìyàn yìí ni o. Ó ní ẹnu rẹ̀ kún fún ègún, gbogbo ẹnu rẹ̀ ègún ni o, àti fún ẹ̀tàn. Wọ́n máa ń deceive àwọn èèyàn ni o, àti fún ìtànjẹ, bàbá ńlá ìtànjẹ. Ẹ bá ti rí wọn ẹ ti mọ̀ pé ìka ènìyàn lélẹ́yìí. Tá bá sọ fún yín pé good morning, ilẹ̀ ti ṣú, ilẹ̀ ti ṣú, Kìrìsìtẹ́nì sì lọ pera wọn o. Àwọn ló máa wo it is well. Ẹnu rẹ̀ kún fún ègún àti fún ẹ̀tàn àti fún ìtànjẹ, ìwà ìkà àti ìwà asán ó ń bẹ lábẹ́ ahọ́n rẹ̀. Kò sí nǹkan gidi tó wà lábẹ́ ahọ́n rẹ̀. Kì í o, my sister, God bless you. Irọ́ ni o, God bless you yẹn, God bless you kọ́ ló mean o. Nǹkan ègún ló wà lábẹ́ ahọ́n rẹ̀. Ẹnu rẹ̀ kún fún ẹ̀tàn àti ìrẹ́jẹ, ìparun àti ìjàmbá òun ló ń bẹ lábẹ́ ahọ́n rẹ̀. But a dẹ̀ pretend bẹ́ẹ̀ ni pé I'm blessing you. Irú kárátà wọn òní David ń sọ, kárátà àwọn ìwà àwọn ìka ènìyàn. Ó ní wọ́n á jókòó ní bùbá, mi mọ̀ pé bí àwọn ọkùnrin Yorùbá yẹn dáadáa, wọ́n máa lọ hide, wọ́n á fira wọn pamọ́ ní ìletò wọn ni, níbi ìkọ̀kọ̀ wọn ni. Wọ́n máa lọ dúró sí ibi tó ti máa rí wọn. Wọ́n á wá máa pàṣẹ. Ojú rẹ̀ ń ṣọ́ àwọn tálákà ní kọ̀kọ̀, ó ń fojú ṣọ́ àwọn tó fẹ́ mú ni o. A lọ hide, a fojú pamọ́ síbi kan, ó fẹ́ wo àwọn tó fẹ́ mú. Wọn kúkú mọ̀ mí, wọn mọ̀ nǹkan tí mò ń ṣe, you know. So I'm only free day, I can do what I want. Ọjọ́ náà ń bọ̀, ọjọ́ náà ń bọ̀. So verse 9, Dáfídì ṣì ń continue láti máa sọ operation wọn bá ṣe ń ṣe. Ó ní ó lù mọ́ níbi ìkọ̀kọ̀ bíi kìnìún nínú pàǹtírí. Àmọ́ pé tí kìnìún bá fẹ́ mú ẹranko, kìnìún máa fara pamọ́ nítorí tí ẹranko bá rí kìnìún pó ń bọ̀, ẹranko máa sá. So kìnìún máa fara pamọ́ síbi kan ni, so that ẹranko yìí bá fẹ́ kọjá wájú ẹ̀ ló máa mú lẹ́ẹ̀kan. So ó ní bọ́n ṣe ń ṣe nìyẹn. Ó lù mọ́ láti mú tálákà, á sì mú tálákà nígbà tí ó bá fà á sínú àwọn rẹ̀. Tó bá ti lè fà á sínú àwọn rẹ̀, jẹ́ kí sáré mú ẹ lọ bì kan. Ibẹ̀ kò kì í ṣe babaláwo o, ṣe mọ̀. Ọ̀dọ́ o, wọ́n lè sọ pé ká ṣe kankan díẹ̀ tó yàtọ̀ sí ti Bible, but kò sí nǹkan kan. Bọ́n ṣe máa ń ṣe nìyẹn. Tó bá ti wá tẹ̀lé wọn tó ti agree, ó tán,
ó ti kó sínú páńpẹ́ wọn nìyẹn. Àní kó sí lórúkọ Jésù. Ibi tán fara pamọ́ sí, kìnìún ẹ̀yà Júdà á lanu rẹ̀ á gbé wọn mì lórúkọ Jésù. So verse 10 sọ wípé ó rẹ ara rẹ̀ sílẹ̀. Ó rẹ ara rẹ̀ sílẹ̀ so that wọn ò ní rí òun, torí tó bá dúró wọn á rí. Ó rọra bá síbì kan ni ó rẹ ara rẹ̀ sílẹ̀. Kí tálákà kí ó lè bọ́ sí ọwọ́ agbára rẹ̀. Ọwọ́ agbára tó ń lò yẹn, ṣe mọ̀, ó hide, ó lè disguise pàápàá, ó lè lo àwọ̀ èèyàn mìíràn láti ṣe nǹkan tó fẹ́ ṣe. Ṣe mọ̀, nítorí ó fẹ́ ṣe nǹkan tó mọ̀ pé tán bá rí òun ò ní lè ṣe. Àwa hide, àwa bá síbẹ̀, á pretend. Verse 11, ó ní ó ti wílí ọkàn rẹ̀ pé Ọlọ́run ti gbàgbé. Ó pa ojú rẹ̀ pé Ọlọ́run ti pa ojú rẹ̀ mọ́. Òun kì yóò rí i láéláé. Ẹni pé ó ń tọra ẹ̀ pé eléyìí tó ti ṣe 10 years ago, ṣe bó òun ò tí ì jẹ̀yà ẹ̀. Ọlọ́run ti gbàgbé, ó tún mú mi, ó tún ṣe lọ. Ó ń sọ pé Olúwa ti pa ojú rẹ̀ mọ́ jàre, kò rí. Ṣé ẹni tó dá etí ẹ gbọ́? Ṣé kò gbọ́? Ṣé ẹni tó dá ojú, òun ló dá ojú rẹ̀ o? Ṣé kò ríran? Ṣé èèyàn kan lè ti fèrèsé Ọlọ́run ni? Ṣáre tó lè ti window Ọlọ́run? Kò sí. Psalm 94 verse 9. Psalm 94 verse 9. Ó sọ wípé ẹni tí ó gbin etí ó lè ṣe aláìgbọ́bí. Ẹni tí ó dá ojú ó hà lè ṣe aláìríran. Ẹ tó bá kàn sọ pé òun ṣe nǹkan kan pọ́lọ́run ò rí òun, ó tanra ẹ̀ ni. Olúwa ní sùúrù ni kágo ẹ̀ṣẹ̀ kó kún. Nígbà tó bá sì ti kún, kò sí nǹkan téèyàn lè ṣe. Ẹ wá gbọ́ nǹkan tí David wá sọ ní verse 12 o. Tó ló mọ̀ pé tán bá ti lè bá dé verse 11 págo ẹ̀ṣẹ̀ wọn ti kún. Ó ti kún àkúnwọ́n sílẹ̀. David now call to action. Olúwa dìde. Ṣé ẹni tó bá ti rí Olúwa tó dìde sí ọ̀tá rí, ẹ̀rù Ọlọ́run á bà yín o. Mo ti rí kan àbí méjì o. Tó jẹ́ kẹ́rù bà èmi gan àti sọ pé Olúwa dìde. Tolúwa bá dìde, rere àrùn. Rere àrùn. Tí ọmọ Ọlọ́run tó jẹ́ ọmọ Ọlọ́run lóòótọ́ àti lódodo, tí olùpọ́njú kan ló ń pọ́n lójú, tó bá ké igbe sí Ọlọ́run, ó jẹ́ ọjọ́ méje ló fi pariwo lóru sí Ọlọ́run pé Olúwa dìde. Olúwa dìde, àkókò náà tó. Tolúwa bá dìde, rere àrùn. David sọ pé Olúwa dìde. Torí nígbà tó bá dìde, a máa ràn ní o. Iná yẹn máa jó, máa ràn ní. Ó máa ràn lọ. Ibi àánú ẹni yẹn gá tí wọ́n máa ṣe yín pé Olúwa mi mọ̀ pé bó ṣe máa rí lélẹ̀. Olúwa mercy, àánú ni. Lord be merciful. Ẹ ṣàánú. David sọ pé Olúwa dìde. Ago wọn ti kún. Dìde Olúwa Ọlọ́run. Gbé ọwọ́ rẹ sókè. Ọwọ́ Ọlọ́run ò ní agbára. Ọwọ́ Olúwa tó ṣe agbára ni. Ó ní Olúwa gbé ọwọ́ rẹ sókè. Ẹ tọ́lọ́run bá gbé ọwọ́ rẹ̀ sókè sí, ta ló fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run? Ó ní má ṣe gbàgbé olùpọ́njú, má gbàgbé àwọn tí wọ́n ti pọ́n lójú Ọlọ́run. Call for action lélẹ́yìí. Olúwa dìde ní ìbínú rẹ̀. Dìde sáwọn ìkà èèyàn yìí. Ètò ṣe ń lé Ọlọ́run ó ti tó. Iṣẹ́ ibi tán ṣe gbogbo, Olúwa jẹ́ kán mọ̀ pé gbogbo rẹ̀ lórí. Dìde nínú ìbínú rẹ̀ sáwọn èèyàn yìí. Verse 13, ó wá ń sọ wípé èyí ṣe tí èèyàn búburú fi ń gan Ọlọ́run. Irú ta ló fún wọn ní confidence yìí tí wọ́n á fi máa gan Ọlọ́run, tán fi lè máa sọ lọ́kàn wọn pé Ọlọ́run ò ní béèrè. Ẹ gbọ́, ta ló parọ́ irọ́ bẹ́ẹ̀ fún yín pé Ọlọ́run ò ní béèrè? Èyí ti gbàgbé pé Ọlọ́run yìí onídàájọ́ òdodo ni. Èyí ti gbàgbé Ọlọ́run yìí kìnìún ẹ̀yà Júdà ni. Ṣé ẹni tọ́lọ́run yìí bá dìde ìjà bíi kìnìún, ẹ má gbàgbé pé láǹbù ni o. Tí ẹni rántí pé ó jẹ́ láǹbù rárá tó bá dìde bíi kìnìún. Àní rí ìbínú Ọlọ́run lórúkọ Jésù o. Ebi ò mẹ́ni tó parọ́ fún wọn o, tó sọ fún wọn pé Ọlọ́run kò ní béèrè. Olúwa máa béèrè. Olúwa máa béèrè ọjọ́ ìdájọ́, ọjọ́ ẹ̀rù. Ọjọ́ ìdájọ́, ọjọ́ ẹ̀rù. Mo ń wo time, but mo rántí èèyàn kan ó ṣe chief bridesmaid ọ̀rẹ́ ẹ̀, òun àtọ̀rẹ́ ẹ̀, best friend, ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n. Mo ti sọ lórí òkè tí ó ní rí o. Ó ní chief bridesmaid ọ̀rẹ́ ẹ̀, but ó ń láìkí ọkọ ọ̀rẹ́ ẹ̀.
nígbà tí wọ́n dẹ̀ márì tán ọ̀rẹ́ ẹ̀ lóyún ó bí ọmọ obìnrin kan fún ọkọ. Obìnrin yìí ó sì fẹ́ make sure pé òun gba ọkọ yìí lọ́wọ́ ọ̀rẹ́ òun. Bọ́lá ń ṣe pé kéèsì ẹ̀ ní redeem wọ́n ló ṣe àyíníkan yìí ní ìmọ̀ Yorùbá yẹn pè dáadáa. Ó wá ọ̀nà ṣá tó fi pa ọ̀rẹ́ ẹ̀. Nígbà tó pa ọ̀rẹ́ ẹ̀ tán ó wá ń bá ọkùnrin yẹn tọ́jú ọmọ. Àwọn èèyàn wá ń sọ pé ìgbà tó jẹ́ pé ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ló kúkú ń bá ẹ tọ́jú ọmọ kékeré bó ló fẹ́ gbọ́mọ ìkókó lọ. Kúkú fẹ́ ọ̀rẹ́ ẹ̀ so that a lè bá ẹ tọ́jú olómọ yìí máa sì yá. Ọkùnrin pásítọ̀ yà agree ó fẹ́ obìnrin yìí ó wá ń bá tọ́jú ọmọ. After a year ó tún lo ọgbọ́n tó fi pàyà ọmọ yẹn ó tún pa ọmọ yẹn so that kò ní sí ìkan tó máa fi rántí ọ̀rẹ́ yẹn nínú ilé yẹn mọ́. Ọlọ́run dẹ̀ ní sùúrù fún o ó bí ọmọ 5 o fúnra ẹ̀. Ó fúnra ẹ̀ gan di àtúnbí o tó jẹ́ pé dikines ni o ní okay bí a kì í máa máa korúkọ church nínú ìjọ ṣá dikines ni o nínú ìjọ. Ṣùgbọ́n ní ọjọ́ tàkókò ẹ̀ tó wọ́n ṣe ìsìn ìsọjí àwọn ọmọdé Ọlọ́run pé kéèsì ẹ̀ jáde kóbìnrin kan wà bí díkínẹ́sì nìyẹn tó bá ìfáàtì Ọlọ́run ti dáríjì ẹ́ o tó ló ti béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ tó bá kú wá tiẹ̀ lọ sọ́run. Ṣùgbọ́n o iṣẹ́ tó ṣe àkókò ìyá ẹ̀ o tó nǹkan tó gbìn àkókò láti ká èso náà ó ti tó. Ìwọ ni chief bridesmaid ọ̀rẹ́ ẹ torí pé o fọ́kọ ọ̀rẹ́ ẹ o pa ọ̀rẹ́ ẹ ọmọ tó tún bí ó pa ọmọ ìwọ ó ti wá bí ọmọ 5 fún ọkùnrin yẹn sìn o. Ṣùgbọ́n kí ojú pásítọ̀ yẹn kó mọ̀ rí wàhálà ń gbà kejì Ọlọ́run ṣe pé kéèsì ẹ̀ síta tí ò bá jẹ́ bẹ́ẹ̀ pé ọjọ́ kan lọ́mọ 5 yẹn máa kú o pé nínú ọdún yẹn dẹ̀ ni. Àwọn èèyàn dẹ̀ wá sọ pé dikines dẹ̀ ni níjọba yìí o ọkọ ẹ̀ pásítọ̀ dẹ̀ ni níjọba yìí o. Àwọn èèyàn ò ní mọrú nǹkan tó ti ṣe ṣùgbọ́n àkókò ìrántí iṣẹ́ tó ṣe ó ti tó. Òun rò pé Ọlọ́run ti gbàgbé ni ẹ wo time tó ti ṣe irú iṣẹ́ yẹn tí ò dẹ̀ sẹ́ni tó mọ̀ àwọn ẹbí obìnrin ò mọ̀ ọkọ gan ò mọ̀ pé òun ló ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run dẹ̀ jẹ́ kó lóyún Ọlọ́run dẹ̀ fún lọ́mọ ṣùgbọ́n nígbà tákòókò àti jẹ ìyà tó Olúwa dìde. Ẹ má jẹ́ kí Sátánì tàn yín pé Olúwa ti gbàgbé ojú wa ti pa ojú rẹ̀ mọ́ bàbá ńlá irọ́ ni Sátánì. Gbogbo nǹkan tó ń kálukú bá gbìn ló máa ká o òun ni o. Ẹ tó bá ń ṣe rere kò máa ṣe wọ́n tó dẹ̀ rò pé òun ṣe kò sẹ́ni tó rí ẹ Ọlọ́run rí ọ lọ́jọ́ ìdájọ́ oníkálukú ló máa gbàdájọ́ nǹkan tó ṣe. So verse 14 David wá ń sọ pé ìwọ ti rí gbogbo ẹ̀ lórí Olúwa wọ́n kàn tọ́ra wọn ni ìwọ ti rí nítorí ìwọ ń wo ìwà ìkà àti ìwọ̀sí gbogbo rẹ̀ lọ́lọ́run ń wò. Now David is talking faith ó ti wá ń sọ̀rọ̀ ìgbàgbọ́ ń sìn nítorí David mọ Ọlọ́run. Ẹni tó bá mọ Ọlọ́run tó mọ ìwà Ọlọ́run á mọ̀ pé Ọlọ́run rí lóòótọ́. Kò sẹ́ni tó lè tilẹ̀kùn Ọlọ́run kò sẹ́ni tó lè ti fèrèsé Ọlọ́run. Gbogbo nǹkan tá à ń sọ bá ṣe wà ń bí ìsìn gbogbo wa lọ́lọ́run wò nǹkan tó ní kálukú ń ṣe ibi tó wà gbogbo ẹ̀ lọ́lọ́run rí. David wá ń sọ pé ìwọ ti rí nítorí ìwọ ń wo ìwà ìkà àti ìwọ̀sí láti fi ọ̀rọ̀ náà lé lọ́wọ́ rẹ̀. Tálákà fi ara rẹ̀ lé ọ lọ́wọ́ tó ní gbogbo àwọn tálákà yìí o àwọn tó hàn lágbára yìí ìwọ nìkan ni Olúwa ni wọ́n fi ara wọn lé lọ́wọ́. Ìwọ ni olùrànlọ́wọ́ aláìní kò sẹ́ni tó lè ran àwọn èèyàn yìí lọ́wọ́ gbogbo rẹ̀ lẹ ti rí bọ́n ṣe ń fìyà jẹ wọ́n bọ́n ṣe ń ọ̀pẹ́ẹ̀sì wọn gbogbo rẹ̀ lórí. Nǹkan tó ń tú àti sọ ní pé ìwọ ti fojú rẹ rí gbogbo ìrora àti ìpọ́njú tí àwọn èèyàn yìí tó ń ṣe fún àwọn tí wọ́n ní nǹkan kan. Ó ní ìwọ kúkú fọkàn sí Olúwa ìwọ láti fi gbogbo rẹ̀ lé lọ́wọ́. Ìwọ náà ni Olúwa ìwọ ni olùrànlọ́wọ́ aláìní bàbá. Verse 15 ó wá ń sọ pé Olúwa request mi lélẹ́yìí o nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe lélẹ́yìí. Ṣé mọ̀ pé verse 12 ó ní dìde Olúwa but ní verse 15 nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe gangan torí ẹ ti rí o gbogbo ẹ̀ lẹ rí Olúwa ó present kéèsì ẹ̀ dáadáa. Ó ní ṣe apá ènìyàn búburú yẹn ni pé gba agbára wọn torí apá ni agbára.
ó ní olúwa agbára tán gbójúléye sọ di òfo, olúwa ṣe apá ènìyàn búburú àti ti ọkùnrin ibi nì. Ìwọ wá ìwà búburú wọn rí, gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo iṣẹ́ ibi tán ti ṣe, olúwa wá ìwà búburú wọn rí níbi tán wà yìí tán ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, olúwa wá rí, olúwa wá rí, kò gbẹ̀san, ṣèdájọ́ gbogbo nǹkan tán ti ṣe, má fi kankan sílẹ̀, má tiẹ̀ ṣàánú fún wọn, gbogbo nǹkan tán ti ṣe, olúwa wá gbogbo rẹ̀ rí pátápátá títí ìwọ kì yóò fi rí mọ́, tí kò tiẹ̀ ní sí kankan tó kù nínú gbogbo ibi tán ti ṣe. Jẹ́ kán jẹ̀yà gbogbo rẹ̀. Request Dávìdì lélẹ̀, ẹ̀bẹ̀ Dávìdì lélẹ̀ yìí pé olúwa ṣe apá aṣebi àti òṣìkà, fìyà jẹ wọ́n kán lè mọ̀ wípé ọlọ́run yìí tó bá dìde ogun ó máa ń pa ọ̀tá rẹ̀, ó máa ń parẹ́ pátápátá ni, ó máa ń pa ọ̀tá àwọn ọmọ rẹ̀, ó máa ń parẹ́ pátápátá ni. Verse 16 ó wá sọ wípé olúwa lé ọba láé àti láéláé, kò sọ́ba mìíràn lẹ́yìn ọlọ́run, ó nìkan náà lọ́ba, ayérayé nínú ayérayé ni. Àwọn kèfèrí wọ́n máa run kúrò ní lórí ilẹ̀ rẹ̀, olúwa ló nílẹ̀, tólúwa nílẹ̀ ayé àti ẹ̀kún rẹ̀. Ìwọ tó rò pé o fẹ́ o lágbára jọ Ọlọ́run lọ, olúwa máa ń pa wọ́n rẹ́ ni. Ìlú tó bá sọ pé òun lágbára jọ Ọlọ́run lọ, Dávìdì sọ pé olúwa máa ń pa wọ́n rẹ́ ni. Ó kúkú ṣe irú ẹ̀ fún Sódómù and Gòmórà. Àwọn ìlú tó jẹ́ wàhálà fún Ísírẹ́lì nígbà tó ń kúrò tó ń lọ promised land náà, olúwa kúkú dì pẹ̀lú wọn, olúwa á bórílẹ̀-èdè wí, torí onídàájọ́ ayé ni, òun ló lágbára lórí ohun gbogbo, ayérayé nínú ayérayé, kò sí bí kankan tó ń lọ, kò sí. Kèfèrí ló máa parẹ́, àwọn oníṣẹ́ ibi ló máa parẹ́ níwájú ọlọ́run, olúwa ò lọ́bi kankan kò sì lè parẹ́. So verse 17, olúwa ìwọ ti gbọ́ ìfẹ́ onírẹ̀lẹ̀, olúwa máa ń gbọ́ ìfẹ́ onírẹ̀lẹ̀. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin ènìyàn ọlọ́run, ẹ má wọrí. Bí ìjà wa ṣe máa ń sọ pé ẹ má wọrí, it doesn't matter what you are going through. Tó bá ti jẹ́ pé àtúnbí ni ọ́ lóòótọ́, tó jẹ́ pé ọlọ́run yìí ló dìmú tó lọ́nà mìíràn, olúwa máa dìde, olúwa máa jà fún wa. Gbogbo nǹkan tó ti lọ lolúwa máa dá padà lórúkọ Jésù. Gbogbo ohun tó wù wá lọ́kàn wa lolúwa máa ṣe fún wa. Ọlọ́run dáadáa lọ́lọ́run wa. Olúwa ìwọ máa ń gbọ́ ìfẹ́ onírẹ̀lẹ̀, ìwọ ó mú ọkàn wọn dúró, olúwa mú ọkàn wa dúró, olúwa máa ń mú ọkàn onírẹ̀lẹ̀ dúró ni. Ìwọ ò dẹ etí rẹ sí i, olúwa máa ń dẹ etí rẹ̀ sí wa ni, nítorí onírẹ̀lẹ̀ nìkan lẹni tó gba ọlọ́run, onírẹ̀lẹ̀ lẹni tó sọ pé olúwa mo gbà ọ́ lólúwa àti olùgbàlà mi. Onígbéraga ń sọ pé ọlọ́run wo níbo ló wà, who is he, who is God? But onírẹ̀lẹ̀ ẹ tó ti rẹ ara rẹ̀ sílẹ̀, tó ti gba ọlọ́run, tó ti gba Jésù Kristi ní olúwa, olúwa máa mú ọkàn wa dúró, olúwa máa dẹ etí rẹ̀ sí wa. Ohun tá bá bólúwa sọ, olúwa máa gbọ́. Bàbá dáadáa òní bàbá tá a ní, ìwà ọlọ́run nìyẹn. This is his character. You want to know God? This is who God is. Then verse 18, láti ṣe ìdájọ́ aláìní bàbá àti ẹni ìní lára, olúwa máa ń ṣe ìdájọ́ aláìní bàbá. Ẹni tó bá sì ní ìyàn lára, olúwa máa ń ṣèdájọ́, olúwa ń ṣèdájọ́, olúwa ń ṣèdájọ́ kí ọkùnrin ayé kí wọ́n má ṣe máa dáyà fún àwọn èèyàn mọ́. Àwọn èèyàn tó jẹ́ pé ọlọ́run ló dá wọn, omi àti ẹ̀jẹ̀ tó wà lára wọn, àwọn kọ́ ló dá o, ọlọ́run ló dá o. Nǹkan tó fi ń ṣe iṣẹ́ ibi gbogbo yìí, àwọn kọ́ ló dá o, ọlọ́run ló dá, àwọn kọ́ ló ní. Dávìdì sọ pé olúwa ṣe ìdájọ́ aláìní bàbá, torí ìwọ ló máa ń ṣèdájọ́ aláìní bàbá, ìwọ ló máa ń ṣèdájọ́ àwọn tán bá ti ní lára. Káwọn ọkùnrin tán ṣe iṣẹ́ ibi, ọkùnrin mí àwọn ènìyàn, kí wọ́n lè mọ̀ pé èèyàn lásán ni wọ́n, ká má máa búramúramù máwọn ènìyàn mọ́, ká má máa rán àwọn èèyàn jẹ mọ́. Ẹ má jẹ́ ká bẹ̀rù ènìyàn, ẹ̀rù ọlọ́run nìkan ni ká bà. Ìdájọ́ ti di dandan, whether you like it or not, olúwa ṣèdájọ́. Ìbéèrè tí mo fẹ́ béèrè kí tó conclude ni wípé ṣé ìkà ènìyàn ni wọ́n jẹ́ àbí olódodo? Nítorí ẹni tí kò bá ti mú wíìlì ọlọ́run ṣẹ, tí kò ṣèfẹ́ ọlọ́run, ìkà ènìyàn ni o. Gbogbo ìkan tí Dávìdì kà sílẹ̀ títí lọ dé verse 11, láti verse 2 to 11,
ká yẹra wa wò gbogbo àwọn nǹkan yìí ṣáré lè tó wà nínú mi níbẹ̀ ká yẹra wa wò ká má tanra wa o torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń tanra wọn ká yẹra wa wò ká má tanra wa olúwa ṣé arírú ìwà bí eléyìí tó wà nínú mi tó bá wà ńbẹ̀ olúwa ràn mí lọ́wọ́ bá mi mú kúrò bá mi mú kúrò tó ká bi ara wa ṣé ara àwọn ìka ènìyàn yìí ni mo wà àbí ara olódodo nítorí olúwa ó máa ṣèdájọ́ ó máa ṣèdájọ́. Conclusion ni wípé 2 Corinthians chapter 5 verse 10 2 Corinthians chapter 5 verse 10 ó ní nítorí pé gbogbo wa kò lè ṣàì má fi ara hàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi nítorí pé gbogbo wa àtẹni tó ṣèkà o àtẹni tó ṣe rere o a lè ṣàì má fi ara hàn níwájú ìtẹ́ Jésù Kristi ó ti di dandan kí olúkúlùkù kí ó lè gba nǹkan wọn nì tí ó ṣe nínú ara nígbà tá a wà nínú ayé gbogbo nǹkan tèmi ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe a máa jọ gba èrè rẹ̀ níwájú Ọlọ́run ni o gẹ́gẹ́ bí èyí tí ó ti ṣe ìbáà ṣe rere ìbáà ṣe búburú gbogbo wa la máa jọ dúró níwájú ìtẹ́ gbogbo wa ni o ẹ jẹ́ n sọ ní English for we must all appear before the judgment seat of Christ that everyone may receive the things done in his body according to that he hath done whether it be good or bad. Ẹ jẹ́ ká ka 2 Corinthians abádélé 5 verse 10 kàbíra wa lọ́jọ́ náà ṣé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ni àbí máa lọ sínú iná ajónirun kò ní sóore ọ̀fẹ́ àti explain pé torí ìdí báyìí mo ṣe báyìí kò sóore ọ̀fẹ́ lọ́jọ́ náà àti kọ sílẹ̀ gbogbo nǹkan tó ṣe gbogbo nǹkan tèmi náà ṣe àti kọ sílẹ̀ lọ́jọ́ ìdájọ́ a máa jọ jókòó níwájú Ọlọ́run Olúwa wá ṣe ìdájọ́ oníkálùkù bó ṣe tọ́ àti bó ṣe yẹ ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ aráyé ẹ yí padà onídàájọ́ ayé ń bọ̀ yóò béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ Olúwa máa béèrè o kò sí àṣegbé ẹ lè máa sọ pé àṣepamọ́ ló wà but pamọ́ lójú èèyàn ni o kò pamọ́ lójú Ọlọ́run o kò pamọ́ lójú Ọlọ́run ó ń kálukú ló máa gba èrè iṣẹ́ èyí tó ṣe so ẹ jẹ́ ká ronú ara wa wò ẹ jẹ́ ká ronú ara wa rò gbogbo nǹkan tí David sọ pé ìkà ènìyàn máa ń ṣe ẹ jẹ́ ká tún lọ jókòó ká wò tá a bá délé thank God àti lórí ọ̀fẹ́ fídíò tí bá ti fi sí YouTube ẹ lọ ẹ tún gbọ́ téèpù náà ẹ jẹ́ kó ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ kó máa ká wa lára ìjọ̀wọ́ torí nǹkan tá a lè fi ṣẹ́gun leléyìí ẹ tí ò bá mọ ọ̀rọ̀ Ọlọ́run Sátánì á mọ̀ pé kò mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí nìkan la lè fi jà òun la lè fi ṣẹ́gun tá a bá ń sùn a lè máa pray ara nìkan ló ń sùn sóòlù kì í sùn ẹ̀mí á máa gbọ́ you know there's a part of the word that hearing is very important torí hearing pàápàá ló máa mú gbàgbọ́ wá ọ̀rọ̀ Ọlọ́run ẹ má jẹ́ kó jìnnà sí wa ẹ jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ ká máa gbọ́ ẹ jẹ́ ká máa gbọ́ so ẹ jẹ́ ká ronú ara wa wò pé gbogbo quality ìkà ènìyàn tí David sọ lẹ́ni ṣáárí nínú rẹ̀ tó wà nínú ayé mi Olúwa bá mi mú kúrò káwa fúnra wa ká ṣe iṣẹ́ náà láti mú kúrò ká gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà wa ẹni tó bá wà lórí òkè Síónì tí a dẹ̀ ń sọ gbogbo eléyìí ṣùgbọ́n tí Sátánì ò tí ì jẹ́ kó yé tí Sátánì ń tàn wípé má wọ́rì ó máa ń pẹ́ kọ́lọ́run tó gbẹ̀san anytime ni ẹ̀san Ọlọ́run lè dé o Sátánì irọ́ ló ń pa ò ń parọ́ fún ọ ni irọ́ ni Olúwa Ọlọ́run ẹ̀san lórúkọ rẹ̀ o Ọlọ́run ẹ̀san lórúkọ rẹ̀ sometimes máa ń rò pé Olúwa kí ló dé tẹ̀ tí ẹ̀ pa àwọn èèyàn rí rẹ́bọ̀ Ọlọ́run máa adékèké pé tó bá ní pé kán pa àwọn èèyàn tó ń ṣe ibi rẹ́ nínú chọ́ọ̀chì nìkan bóyá very very few ló máa kù rẹ̀rẹ̀ àrùn pé so ká máa ṣe wọn dẹ̀ ní fọwọ́ ara wọn bá ṣe ara wọn jẹ́ so ló ṣe máa ń fún wọn ní grace bóyá wọn á gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bóyá wọn á yí padà ṣùgbọ́n tó bá ti wá di pé ó ti dé verse 11 chapter 10 tá a ṣe yìí o àgọ́ wọn ti kún kò sí kàtà lè ṣe sí mọ́
kò sí nǹkan tá a lè ṣe sí mọ́. So mo fẹ́ rọ̀ wá lórí òkè Síónì, torí ẹni tó bá wá sórí òkè Síónì, ẹ jẹ́ kí n sọ fún yín, Olúwa fẹ́ràn wa ni o. Orí òkè yìí, orí òkè tọ́lọ́run fẹ́ràn gidi ni o. So ẹni tó bá bóyá wọ́n ti ẹ̀ràn ẹ wá ni o, àbí o kàn wá àti wá ṣe nǹkan míì ló wá ṣe, jẹ́ kí n sọ fún ọ, Olúwa fẹ́ràn rẹ. Olúwa ò fẹ́ kó ṣègbé. Olúwa sì sọ pé vẹ́sù mi ni ẹ́, mo tiẹ̀ lè lò ẹ́ pàápàá, ṣùgbọ́n òun láti fi gbogbo iṣẹ́ ìṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀. Tó bá ti gbà mí ní Olúwa àti olùgbàlà, máa dáàbò bò ẹ́. Sátánì ò lè bọ́ Ọlọ́run jà, kò possible. Wọ májẹ̀mú tuntun. Tó bá ti wọ májẹ̀mú tuntun ti Jésù, ó ti bà gbogbo májẹ̀mú kí májẹ̀mú ó ti bàjẹ́. Àbí ó ti gba Jésù, ṣùgbọ́n nígbà tí wàhálà dé tó yẹ kó tọ̀nì sọ́lọ́run, àwọn èèyàn mú ọ lọ síbi tó yẹ kó lọ, ibi tó jẹ́ pé ìwọ fún rẹ̀ gan mọ̀ pé lẹ́yìn tó dé láti ibẹ̀, o kì í ṣe tọmọ Ọlọ́run mọ́. Tí trumpet bá sound lẹ́yìn, o mọ̀ pé o ò lè méèkì ẹ̀. Oore ọ̀fẹ́ wà, oore ọ̀fẹ́ wà, àánú sì wà lórí òkè Síónì. Àánú wà fún ẹ tó bá rẹ́dí àti yí padà, tó fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà, àbí tó ti bá sí tó fẹ́ padà wá láti tún wá gba Jésù. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Olúwa sì kọ orúkọ yín sínú ìwé ìyè. Tẹ́ bá sọ pẹ̀lú gbogbo ọkàn yín, tẹ́ fi Sátánì àti iṣẹ́ ọwọ́ rẹ̀ tẹ́ fi sílẹ̀ pátápátá, tẹ́ di àgbélébù Jésù Kristi yìí mú, tẹ́ tẹ̀lé. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run. Jésù Kristi fúnra wọn gan inú wọn á tún máa dùn ní. Wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní kọ́ mansion títì rẹ̀. Lọ́jọ́ náà, àjọ ríra, àjọ yọ̀ mọ́ra wa wípé ẹni báyìí, sísà yìí dẹ̀ méèkì ẹ̀, mọ́mì yìí dẹ̀ méèkì ẹ̀, àwa ọmọ orí òkè Síónì tá méèkì ẹ̀. Inú wa àjọ dùn, àjọ yọ̀ mọ́ra wa lórúkọ Jésù. I got my mind made up and I won't turn back, because I want to see my Jesus someday. I got my mind made up and I won't turn back, because I want to see my Jesus someday. Lord, I stay no longer with you. Goodbye, pleasures of sin. I stay no longer with you. I made up my mind to go God's way for the rest of my life. I made up my mind to go God's way for the rest of my life. Thank you, Lord Jesus Christ. Thank you all. The Lord bless you all in Jesus' name. Thank you for the opportunity, ma.